Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí bó ṣe ń lọ lórí Pápá Orísun. Pápá Orísun ló ń jẹ́ bí a ti rò pé èwo tún wọlé. Ṣé kò yẹ pé oral English ni wọ́n bọ́ ìfi pé Orísun. Ẹ̀yin náà ti mọ̀ fọ́mì náà ni pákéjì náà ni tí bá ń sọ pé China. Ó ga jù. China ló lè ṣe o. Musa rí tí Bídèmí ṣe gbogbo everything sí Instagram lẹ́nu ọjọ́ mẹ́ta. Ibi tó ti kó bùtù ṣe jíkà. Ibi tó ti gbé bọ́ọ̀lù sí gbáyà, ibi tó ti gbé bọ́ọ̀lù sórí kí ni reason mo wá lọ wo gbogbo àwọn tí wọ́n ń follow ẹ̀ ní Instagram wọ́n rí pé àwọn China ló pọ̀ bí mo ṣe rí tu ní ṣẹ̀tì bẹ́ẹ̀ ni mo rí jàkí ìgbà tó lè mo rí jàkí sáàbì kan mo jẹ̀tìlì mo gbà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà tí mo wá gbọ́ pé àwọn ọmọ Nàìjíríà mẹ́ta kan náà ti ń ṣe fìrìfìrì láti lọ sí Ṣàmọ́ pé àṣọ ní reason tí Bídèmí fi ń ṣe gbogbo orúkọ báyìí. Shanghai wọ́n tún ti wá fún ìgalò láti Watford pé Watford a nílò ẹ̀ ní ìgalò wọ́n bẹ máa bọ̀ ní Shanghai níbẹ̀ ni tẹ́lẹ̀sì wà òun tó yẹ kó tún gbówó rọ̀gùnrọ̀gùn báyìí wọ́n ní ìgalò wọ́n náà máa bọ̀ ní China wọ́n máa bá Míkẹ́lì ọ̀rẹ́ wọ́n máa bá jọ sọ̀rọ̀ yán ẹ lè máa rọ̀rọ̀ sọ lọ́hùn o kò ní lè bọ́ ọ̀sìn tó wá lè wà bọ́ gẹ̀rẹ́sìrẹ̀sẹ̀ wọ́n rò pé bóyá ìgalò nìkan ni ká tó fọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kan náà tún sáré wá pé Emmanuel Minike o wọ́n náà máa bọ̀ gbogbo ìyẹn náà orílẹ̀-èdè China lọ ní wọ́n náà máa bọ̀ nígbà tá a wò Ìgẹ̀bọ̀ ọmọ tí òun náà tẹ̀lé wọn lọ sí Nusa Ìgẹ̀bọ̀ ti Ajantẹ́dà ibi tí Mikel wà náà ni wọ́n náà máa bọ̀ wá bá bọ̀dẹ́ Mikel ní Tiranjeda àwọn mẹ́tẹ̀ẹ̀ta Super Eagles players àwọn mẹ́ta tí ìdíje àmì kí pàṣípààrọ̀ tó tẹnu kó tó dìbò pàdúdé wọ́n ní káwọn mẹ́tẹ̀ẹ̀ta náà kọ́ máa wá tọwọ́ bọ̀ ìwé àdéhùn ní China wà á di pé fèmí o mi ò rí tó bá di pé ibi tí mo kọ́ wò mo ń wo the likes of Ifeanyi Enugu Rangers MFM àti tó bá ṣe ń ṣe ABS Abọ́kálá Saraki àwọn náà tí ẹ lè wò pé ó dá o ẹjẹ́ ká náà ṣèbówó wà nílẹ̀ ẹjẹ́ lọ gbé bàbá tẹ̀ gbéyàn kankan tábà tẹ̀ gbé mo fẹ́ gbé rántí wíṣẹ́ àmáyíká máa jẹ́ òótọ́ báyìí a máa dàbí ìsọkúsọ wíṣẹ́ ó wà ń bẹ̀ ọmọ kékeré ni ẹ lọ gbé wá tabawo Payet ó wà ń bẹ̀ ẹ lọ gbé wá báàtì ẹ̀ rí wọ́n jẹ̀ tí wọ́n gbé àwọn ọmọ ń bẹ̀ yẹn wọ́n gbé àwọn Watford náà wọ́n lè lọ gbá wọ́n lè lọ sí Watford wọ́n lè lọ sí Brentford àwọn nǹkan kan wọ́n wà ń bẹ̀ náà ẹ lè lọ sí Newcastle 1 Division 1 ẹ gbé wọn wá ẹ gbé owó ọ̀gùnrọ̀gùn gbé wọn wá síbí kẹ́ẹ̀fẹ́ sọ NPFL di èyí tó wà mọ̀ọ́ká jẹ́ sáìsì kọ̀ọ̀kan fún ẹ kọ́kọ́ sọ pé kọ́ wà ní break lókè òkun kọ́ wọ́n sọ pé Messi o má jẹ́ ká jọ sọ́dọ̀ Messi ká sọ pé Aguero àbí Sanchez ní Arsenal ká sọ pé Sanchez o Hazard àti Aguero wọ́n kàn fẹ́ wá bí Henry bó ṣe máa wá ń trade ní Emirates àbí èyí tí Eto náà tó wá sí Chelsea kíkan ni wọ́n ti ẹ̀ wá bóyá kí Kanu àti Okocha kọ́kọ́ rò pé ẹ jẹ́ ká mú ọ náà wà bí ìgbà àti jọjọ́ rẹ̀ ẹ̀kàn wá train sọ fún mi iye tí àjọ LMC máa pa wọlé. Ṣé bá ṣe pàrọ̀ ta ti ń rí wọn gbogbo gbà láti àbíkàtẹ̀ṣe ni. Àfọ́gbé wọn wá Nàìjíríà. Orísun láti máa wọ̀n vé wọn. Wọ́n á dẹ̀ sọ Yorùbá. Ṣé wọ́n pé àìpẹ́ yìí ni Bídèmí ṣe àbí tí ó bá sí Bídèmí tòsí lórí sọ Yorùbá. Wọ́n sọ Yorùbá. Tó bá gbé wọn wá wá rí pé ó máa fún NPFL wa ní ìwúrí tó pọ̀. Ó ní China náà ṣe pé ní àwọn yíẹ̀sì kan sẹ́yìn tí ó bá gbàgbé iléeṣẹ́ ẹlẹ́rìndòdò kan tí a fẹ́ dárúkọ kó má dàbí kinní fún wọn wọ́n ti ṣerú nǹkan báyẹn rí tí wọ́n lọ gbé pléyà wá nígbà tí sí Ronaldo tó wà ní Manchester United kó rántí tó gbọ́ wá Nàìjíríà. bẹ́ẹ̀ni tí òun Van Persie náà wá láti Arsenal. Iléeṣẹ́ yẹn náà tún ti lọ kó àwọn world best football kan gbà yẹn world best 11 tó lọ kó wọn wá tí wọ́n fi ṣe tó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ní pẹ̀lú Julius Berger
bẹ́ẹ̀ni ní national stadium lọ́dún náà lọ́hùn torí mo rántí pé lọ́dún yẹn ni mo fi irúnkún ìbólẹ̀. Èmi ṣèṣe o mọ̀ pé àwa super striker níbi tá a ti ń dúró pé irọ́ wọ́n padà tì mí kúrò lọ́nà ìgbà tí wọ́n rí mi tì lọ́ fi irúnkún mi bólẹ̀. Èmi bọ ogun lọ́wọ́ ńgbà yẹn ni mo lè bá wọn sọ̀rọ̀. Actually ọlá pé tennis ni wọ́n ń play ọwọ́ ló ti máa bọ̀ wọ́n èmi ń bọ̀ wọ́n lẹ́sẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọjọ́ bá wò wá rí pé China náà wọ́n fẹ́ sọ adédìje wọn ìdíje wọ́n fẹ́ sọ di nǹkan tó máa di gbogbo yẹn máa wò bó ń jẹ́ pé wàá fẹ́ wo Mikel ní sá àwọn Igalo wọ́n fẹ́ wo Igalo wọ́n fẹ́ wo Mikel àmì wọ́n fẹ́ wo Eminike wọ́n fẹ́ wo Nusa Igebo gbogbo wọ́n fẹ́ wo pé àwọn ọmọ Nàìjíríà tẹ̀sí wa mẹ́ torí wọ́n mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n máa ń wo bọ́ọ̀lù dáadáa. wọ́n wo bọ́ọ̀lù wọ́n wọ̀ pé wàá rí pé ní kò pẹ́ yìí àti pé àti rí àwọn TV station kan táwọn náà ti wò pé China àwọn gbọ́dọ̀ máa ṣú ẹ̀ torí pé àwọn ọmọ Nàìjíríà ti ń wà mí ó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n ní fan ní Nàìjíríà ni tó máa fẹ́ máa wo kí ni wọ́n ń ṣe. tó bá wò wá rí pé àwọn tó wà ní China wọ́n mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà máa ń wo bọ́ọ̀lù dáadáa tó bá wò kò sí àdúgbò kan tó máa dé tó ní rí football kí ló ń pè center tó yẹ pé ní òpin ọ̀sẹ̀ afẹ́ lọ wo bọ́ọ̀lù ilé afẹ́ lọ wo wọ́n mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n máa tẹ̀lé Mikel wọ́n máa tẹ̀lé Eminike wọ́n máa tẹ̀lé Igalo wọ́n máa tẹ̀lé Nusa Igebo ìjọba ìṣe wò pé ẹ jẹ́ káwa náà gbìyànjú ká fowó sí kíni wa kó lè tẹ̀sí káwa náà lórílẹ̀ èdè káwa náà ṣe bẹ́ẹ̀ àwọn tí mo ti dárúkọ àwọn tó ní ànító àtàníṣẹ́kù tó lè ṣe dáadáa ni. àwọn tó ní ànító àtàníṣẹ́kù tó lè ṣe dáadáa ni ẹ̀yin náà ti mọ̀ tó bá sọ pé tó lè ṣe dáadáa ni ẹ̀yin náà ti mọ̀ nǹkan tó bá mu ẹ jẹ́ ká ṣe nọ́mà ká lè ra ẹtíkẹ́ẹ̀tì ẹ̀ ọ́mà ni torí pé ẹni tó bá ti ń wo eré ìdárayá ó gbọ́dọ̀ ṣe nọ́mà tó tún wá ń wo lórísun tó bá di ẹnkanra tẹ́lẹ̀ ó máa gbàgbé bó ṣe ń ṣẹlẹ̀ rẹ̀ ìyẹn ní La Liga Villarreal máa kojú Granada nígbà tí Alaves máa kojú Atletico Madrid tí Elba máa kojú Deportivo tí Leganes máa kojú Celta Vigo òun náà ni Real Betis òun náà ń wáwọ́ sí Barcelona pípé ìyà tí mo jẹ kò tí tó tí wọ́n bá ń kó díẹ̀ sí Espanyol òun náà máa dúró digbí de Sevilla a ní eléyìí náà la máa fi ṣe kíni la máa fi ta kọ́ṣọ́ máa dígbà di agbọ̀n wa díẹ̀ torí àwọn èèyàn ń retí wa níbo wọ́n ń retí wa ní Kòròdú wọ́n ní ká ṣáà máa bọ̀ káwá ṣe kíni káwá dúró tèèyàn wa èèyàn Yẹmisí Jacob òun náà ni rẹ́fí tó ń ṣe kíni tó ń gbé fèrè sókè tó tún gbé sílẹ̀ tó wá ní ìdá ká má débẹ̀ ká lọ ṣe ìkẹyìn ẹni ire èyí tó ṣe kíni tó rí ìwàlẹ̀ àṣà ẹ jẹ́ ká máa fẹ́lẹ́ náà dágbére lóní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. káwọn adágbére nìyẹn àbí. ṣé kò tí wọn kò tún lọ ni. ó mọ̀ pé gbogbo ẹ̀ ló máa ṣe tábà ti bẹ̀rẹ̀ ètò yìí ṣe lára mi pé nígbà tó yẹ kí wọ́n lọ yí ọwọ́ aago ni. nígbà wọ́n lè bẹ̀rẹ̀ ètò iná àwọn kankan dé wà tó fẹ́ ka ìsọ ṣùgbọ́n kọ́ máa wò bí òun náà ṣe ní báwọn náà bá kówó wá sórí ètò yìí. bẹ́ẹ̀ni tán ti ẹ̀ sọ pé tán ṣe onígbọ̀wọ́ ìgbà ṣe ń fẹ́ sí àmà fún wọn káwọn náà kówó sórí ó ṣàti rí gbogbo ẹ̀ kọ́ wá ti ń tẹ̀lé wa kọjá kówó kan wá nǹkan tó bá ń ṣe kọ́ ẹ̀ka bá wọn gbèsè ayé síta. ká bá wọn sọ sọ́ọ̀dì nǹkan tí ìlú mọ̀ pẹ̀lú owó bíntín tí ò ga ni lára. ẹ kàn fi lè ṣe lọ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn tún máa fèpàdé sí ayọ̀ àtàláfíà èyí tá a fi ń kúrò lórí ètò tẹ́yìn náà fi ń tún máa mọ̀ pé mọ̀ jókòó ẹ̀ tún máa wò pé ètò míì tún bọ̀ lẹ́yìn ètò tẹ́ tún máa gbádùn ẹ kú mọ̀ pé bá a ṣe máa ń ṣe fún yín ní Orísun bí nìyẹn à ń jẹ́ no dull moment ni pẹ̀lú Orísun ìyẹn channels 168 níbí báyìí ẹ wò títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run táwọn tún máa fìpàdé sí ẹ wò ẹ máa ṣe eré ìdárayá nítorí pé ó máa ń fún ara ní okun àti agbára most valuable player yín lórí tẹlifíṣàn rẹ̀ Ọlámilékan Dáramọ́lá Ìṣòdè títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ lè pàdé èmi ẹ ti rí bó ṣe ń lọ ń bẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ṣùgbà wa láìgbàgbé Collins àwọn náà wà ń bẹ̀ tí wọ́n ń gbé sókè gbé sílẹ̀ láìgbàgbé Ṣóbọ̀wálé Bídèmí òun náà wà ń bẹ̀ tó dúró tì wá pé ànójú òní ti kíni ojú òtè kò ní ti ẹ̀yìn ìgbẹ́tì bẹ́ẹ̀ náà láìgbàgbé ẹni tó móhùn sókè móhùn sílẹ̀ òun náà ni Déoyè àwo wa ni òun náà dúró tì wá mo ní cousin Fáfúnmi yín náà rèé successful super striker triple S yẹn nìyẹn ẹ̀yin náà ti mọ̀ bó ṣe máa jẹ́ nìyẹn mo ní tó bá máa fi di lọ́sẹ̀ tó ń bọ̀ káfíre àti ayọ̀ ká tún fi pàdé kò ní burú fún mi kò dẹ̀ ní burú fẹ́yìn náà kò ní burú fún gbogbo wa o goodbye.